ẹ̀rọ náà gbogbo ẹ̀yin tẹ́ ń táàgì mi lórí bẹ́ẹ̀dẹ̀ bàbá rádaràda bàbá olórí burúkú yìí, bàbá ṣíèrè yìí, torí àṣíèrè èèyàn ló kó ọ̀rọ̀ jọ nígbà tí ò mẹ́ni tí ó lò. Mi ìmọ̀dí tẹ́ ẹ ṣe ń táàgì mi, ṣùgbọ́n náà ẹ̀ tó ja Yorùbá náà bẹ́ẹ̀ ṣe táàgì mi, torí ó ń fìdí gbogbo ọ̀rọ̀ tá a ti sọ rí, ó ń fìdí ẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n nínú gbogbo tá a wá ń sọ, bí wọ́n rà fún bàbá yìí láwọn wọn ní ra Rolls Royce, lẹ́yìn Rolls Royce yìí nsìn kí ló tún kù? Nígbà tán lọ tán bọ̀ tán ni mo wọlé ayé kò sóhun kan níbẹ̀ mímọ́ rẹ̀ ọba ògo. Ẹni tó gbà tó ń sọ lójoojúmọ́ wípé kò sí Ọlọ́run, àwọn èèyàn lọ ń bá fún ebi. Mo mọ àwọn kankan tó jágbàlagbà tán lówó mọ́ ẹ̀hán ni àwọn ò bìlíìfù nú Ọlọ́run, ṣùgbọ́n wọn ò kó ọrọ̀ ayé jọ, wọn ò sì polówó Ọlọ́run kankan, ṣùgbọ́n wọn ò kó ọrọ̀ ayé jọ débi wípé ebi ó mọ pààyàn láyìíká àtàyídà wọn. Ẹ̀yin mélòó lẹ rántí Àríṣekọ́lá? Ẹ̀yin mélòó lẹ rántí olówó tó ń fowó ṣàánú? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Alhaji Mufutau, ẹ̀yin mélòó lẹ rántí wọn? Ibi tán ti rówó yẹmi ṣùgbọ́n wọ́n ń ṣe fáláìní. Ẹ̀yin wèrè ká wá lọ ẹbọ ẹni ẹ àwọn chọọchì yìí ń ṣe fún àwọn aláìní. Èkíní ni wípé àwọn wo ló contribute sí bí àwọn èèyàn ṣe di aláìní ní Nàìjíríà? Ó yẹ ká mọ̀ béèrè. Ṣé báwọn bàbá olórí burúkú yìí náà ni? Ọdún yìí náà ò tí ì kọjá lọ, ìtẹ́lẹ́dùmarè máa ṣe fún yín yóò ṣe. Ẹ lọ kọ́lẹ̀ ìyí tí ó ṣe lọ́dún yìí yóò ṣe. Àwọn káàmpù yín yóò mọ̀ di ahéré, yóò mọ̀ di ahoro, kì í ṣọ̀rẹ́rẹ́. Tó bá yẹ pé bóyá ẹ̀yin gan lẹ wá kóra jọ tẹ́ ẹ ra Rolls Royce fún bàbá yìí, olórí ibú bíi tiẹ̀ náà ni gbogbo yín. Ẹ̀yin aṣièrè rádaràda ẹ̀, ẹ̀yin ṣe kárí mi. Jẹ́ kẹ́mi náà kán némi náà contribute sí mọ́tò bàbá. Bàbá àti ìyá yín àtàwọn aráalé yín òṣì ń ta wọ́n o, ṣe mọ̀. Ẹ̀yin wèrè rádaràda ẹ̀, aṣièrè ní gbogbo yín, aṣièrè. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má táàgì mi mọ́ lórí ẹ̀, because kò sí ní tá a tún fẹ́ sọ tá a sọ rí, kò sí ní tá a tún lè ṣe mọ́ tẹ́nìkan kan ò tí ì ṣe rí. Àbí kí ló tún kù tí ó ṣe? Kí ló tún kù tí ó ṣe? Ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́wúyẹ́, kí ló tún kù tí ó ṣe? Ó lè jẹ láwọn kọ́mẹ́ǹtì kan tí máa rí. Ẹ̀yin kan ní àwọn bàbá yẹn kàn wípé who are you that you think you can bring them down? Is it about bringing them down? Àwọn tó wà lẹ́ẹ̀lẹ́ already, ṣé ẹ̀ tún gbúdọ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀? Ilẹ̀ ilẹ̀ náà wà yín lẹ́ẹ̀kan lójú nù. Ìtàn fi iná wí tó ń jó wọn lábẹ́ aṣọ, wọn ò gbúdọ̀ wú síta. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń firú ti bàbá yìí tọrọ tó rẹ́yìn ká máa ní Ọlọ́run Oyèdépò, ẹ jẹ́ tètè mọ̀ tẹ́ ń béèrè fún. Èkíní tí màá kọ́kọ́ sọ fún yín ni wípé ẹ kọ́kọ́ kì í ṣe ọ̀rẹ́rẹ́. Ẹ kọ́kọ́ tẹ́ bá ti ń tọrọ nǹkan tí wọ́n ń fi ṣe àìsìn lórí kéèkì fún yín, ẹ mọ̀ tún tọrọ tó ń wì wọ́n lára. Iná tó ń jó wọn lábẹ́ aṣọ ẹ tún máa fi irú ẹ̀ tọrọ kẹ́ ẹ lè rí wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. What a useless, wicked, pervert generation. Àwọn tí ò polówó Ọlọ́run, tí ò ní Ọlọ́run rárá, wọ́n ní àánú èèyàn. Àwa tó bọ̀ sí ẹ̀yin tẹ́ pera yín ní G.O. Bishop ẹ̀ ráyé yín lóde, ẹ̀yin olórí burúkú rádaràda. Ṣé rí ìran kìíní lẹ́ran kẹrin, ìran kẹfà, ìran keje, kẹjọ ní àtomi ẹran, omi ẹran, ẹ̀jẹ̀, eegun wọn, Elédùmarè ó mọ̀ fi dè wọ́n wá sáyé ni. Táwọn èèyàn mọ̀ràn bá pé àti ìṣọ́mọ ẹni báyìí lélẹ́ ó ṣe wá tòṣì báyìí, ẹ lọ kọ́lẹ̀. Ọlọ́run Elédùmarè tí ilé ni kó tó mú ni. Ẹ wo ẹ jẹ́ ẹ lọ sinmi jàre. Á pàdé lórí ètò tèmi, ire o.